Africa Content TV. ọpẹ́ Ọlọ́run ọmọ tàjà báńkì yóò kárẹ̀ aṣíwájú ọmọ jàkà báńkì ọmọ tàṣíwájú ọmọ àkọ́bí ọmọ tèmi Àyìndé mọ́gbọ́ láwọn arábàmbí tálọ́mọ́ wa. owó dọ́là náà fún mi Àyìndé o Ọlọ́run ò ní yọwọ́ dọ́là lọ́rọ̀ gbogbo ẹni bá lówó dọ́là kò ní yọwọ́ ẹ lọ́rọ̀ mi àjíwá sí i kò ní yọwọ́ ẹ lọ́rọ̀ ẹ Àyìndé Musiliu wọ́n máa lówó ńláńlá wọ́n máa lówó ńláńlá wọ́n máa lówó ńláńlá Sulemọ̀nà Agẹjọ wọ́n máa lówó ńláńlá bábì ọmọ Bákàrẹ̀ wọ́n máa lówó ńláńlá wọ́n máa lówó ńláńlá Kẹ́sì ọkọ̀ Bísọ́lá wọ́n máa lówó ńláńlá Kẹ́ṣ wọ́n máa lówó ńláńlá Ẹ̀sì wọ́n máa lówó ńláńlá Kamaru wọ́n máa lówó ńláńlá èèyàn kan ní kí n kí Kẹ́ṣ Ọ̀làláwàn olórí oko gbogbo wò ó.